That is the son. That is the son who happens to be the driver of Baba. Ìjọba ló yẹ ṣẹlẹ̀ gan. So a lọ party ní alẹ́ àná. Lánàá party ní bolẹ̀ lọ sí party yẹn. Ìgbóròkò okay. Ìgbóròkò ṣọ́ọ̀ṣì okay. So aṣọ wa ń bọ̀ ọ́lé. Bàṣẹ wa ń bọ̀ ọ́lé aṣọ wa dé ìtọ̀dà. So àfihàn sáré mo ti ń sùn. Bẹ́ẹ̀ wọ́n ní ìjà kan tẹ́ pé ó ti bá wọn jà tẹ́lẹ̀. Wọ́n kò já ẹni jókòó ìyàwó àti ìfún ní ìtọ̀dà. Okay. So òun ló wá jà nínú wa ló wá kí mi kò kí wa tẹ́lẹ̀ ó bá wa jà ní bí ó kọ́ family àbí wọn last week Saturday. Okay. So mo ti wá kí wa èmi náà wá dá lóhùn wá dúró ń wo bí àbá wà ní mọ́tò àbá wa jọ́wọ́ sí. So àwa lọ bàṣẹ wa dé lọ́ba àjẹkọ̀ wá dé síwájú ta ló yẹ ṣe díẹ̀ bẹ́ẹ̀ làjà ṣe ń gbọ́ pé ajá ń gbó ta ilé bọ́ wọn ṣe báyìí báyìí jáde ni wọ́n á fi kàn bojú ìgbà yìí so wọ́n fún wọn fi ìkan náà ti kéré lára wọn òun ní tóbi lára wọn so mo bí gbogbo ẹ̀bọ̀n lè ta èmi ìwà dúró díẹ̀ mo ṣe ń tó adúdé yẹn wọn kò mú bí wọ́n ṣe pé mo dúró yẹn wọn kò nà gbọ́n direct pa èmi wá fi sá lọ síta mo sá lọ síta àdì mo lọ sá nínú yàrá ìyẹn bàbá mo yá fún yàrá wọn mú lẹ̀kùn yẹn òun wá fẹsẹ̀ ń gbálẹ̀kùn yẹn gbà bó ṣe fẹsẹ̀ gbà yẹn ẹlẹ́kẹta wọn wẹ́ padà wá jò ní wọn má fẹsẹ̀ gbà èmi wá sá padà wá pé kí ló ṣẹlẹ̀ pé kí lẹ fẹ́ ṣówó lẹ fẹ́ ní wọn kò fẹ́ yìí sọ̀rọ̀ wọn kò nà gbọ́n gbà àwọn ìnàmọ́ sí mi mo ṣe fòdà rẹ nìyẹn so ebi mi ṣe fòdà rẹ mo wá lọ bá àwọn security ọ̀rẹ́ tí mo fi mú ìdùnnú ilé ìmú ìfòdà so èmi wá lọ bá àwọn security tó wà ní ìlú pé ìkan bá lè ṣẹlẹ̀ wọn kẹ́ ìwòlè kó máa wá wọn so wọn míì àìrò ń bà wọn míì wọn ní. ìyẹn àwọn local security tó wà ní òde yambi. ìyá wọn wá lè jáde iye ẹ̀kọ́ tó máa yìnbọn wọn tó máa lè ṣùgbọ́n sókè gan wọn rí ìbọn lè sókè èyí tí wọn fi gbé ọ̀gá lọ àdèmọ́lẹ̀ ṣe ń gbé lọ ìyá wọn kékeré ló wá pàṣẹ wọn pé kò síbi tí wọ́n gbé lọ. ìyá wọn kékeré ìyá ọwọ́ ìyá wọn kékeré ni. wọ́n wá fi àdá gé ọwọ́ ẹ̀. yé. ìbọn náà fi ṣètò ọwọ́ wọn so aláàánú ni làwọn ayọ̀ṣọ́ ní ẹsẹ̀ mi sì báyìí. ọlọ́run o what a woman iṣẹ́ ni wọ́n gbọ́dọ̀ gbé bàbá lọ pé wọn ò ní gbà bàbá o. àwọn mẹ́ta ló wá sí ìgbà ìgbà pọ̀ àwọn mẹ́ta wà lẹ́yìn ìbẹ̀rẹ̀ náà. So gbà ṣe mi sálọ mo ti lọ pàdé wọn mẹ́ta lọ́hùn nínú ó wà di mẹ́sàn-án báyẹn. You will see what is going on here. Women are perpetual revolution. And it is that element in the whole world which continually destroy and recreate. Women can make your life, women can develop your life. You will see what they have just told us. They said in the course of taking Baba away, they said the last wife said, no, you cannot take him away. Onyi bansu boli. Bokuno. Ọ̀rọ̀ ere yi o. Ojú ban. Look at it o. Uli ọmọ me di wa o. Múra. Aya wọn kan onyi ban sa ya. Owe be. Múra. Onyi bansu boli. Moku. Agbada kábíyèsí fìlà ẹ̀wẹ̀ oúnjẹ yẹn jẹ ẹyin ní ibẹ̀ yìí. Oúnjẹ kábíyèsí jẹ. Bẹ́ẹ̀ni òun. Ọbìnrin jẹ. Kẹrí yẹn. ẹwẹ jẹun eré yẹn. Ṣé ti dáre? Ṣé àwọn yìnbọn sí i? Orí yìnbọn sí láti jẹ. Àwọn ojú oúnjẹ náà. Àwọn oúnjẹ máa ní oúnjẹ ẹ̀bọ̀ bẹ́ẹ̀ gan wọ́n ti jòkó wọ́n jẹ rẹ̀. Ìfúyà ọkọ̀ máa ní oúnjẹ wọ́n jẹ rẹ̀. Àwọn òmùgẹ̀rẹ̀ oúnjẹ náà wọ́n jẹ. Àwọn kó fóònù mẹ́ta ó ní ewé òfin fọ́ọ̀sì ẹ̀ bàbá gẹ̀rẹ̀ àwọn tó kó. So I know the police will do the necessary things. These are hungry elements. I told you that is the only prayer that we can be rendering now. It is a pity. So for those of you who are saying you don't know Papa, don't worry. That is Oba Adeniyi Adelano Emmanuel Oloriya of Ode Oriya Ologundudu 4. Yes, Ologundudu 4. Òun wá bẹ́ẹ̀ gbé òun ti gbé oúnjẹ kábíyèsí jẹ ẹ̀wọ̀n gbé òun jẹ oúnjẹ ọkọ wọn ọmọdé yẹn ẹ̀wọ̀n gbé òun jẹ ẹ̀dàbọ̀ ìbámlá o. So it is erroneously bad. I told you. This idea is so barbaric, it's so outdated, it's rejected, it's denounced, it's accursed, it's excommunicated, it's a cake, it's downgrading in our kingdom. So all our royal fathers should please stand up and say something
are powerfully tangible. Let them brainstorm on how we can solve all these ugly shenanigans going on.